nídìí olé gọ́ọ̀sì ọba mágbàgbé òun ní sẹ́kẹ́tìrì wọn òdèrè ìlú náà ti bí arìnrìnàjò ó sì wà láyé sí. òde ìrèrè ní bẹ́ẹ̀ ní Ondo State Ondo òun ní sẹ́kẹ́tìrì àgbàlagbà ni is near 90 òun ní sẹ́kẹ́tìrì gbogbo àwọn salon tó jẹ́ rílí Zion jẹun lòun bàbá ẹ̀ lè jẹ́ rílí wọn bọ́ tó ń náà ọlọ́run ní kí mi ìṣàyẹ́dẹ́ dáhà lóhùn ọlọ́run ní kí n dá lóhùn ìyàbá Solomoni bẹ́ẹ̀ ni pé bẹ́ẹ̀bù ò ṣiṣẹ́ rárá kó tún lọ ọlọ́run wá sọ fún mi pé kí n sọ fún kó lọ kó wá lọ pé bíbélì kan lórí kó ní kó pa òun Psalm 51 màá yọ fún ọmọ Nàìjíríà kì í ṣe mi wọ́n á fi rúbọ sọ́lọ́run mo fi lóṣù kan kó tún lọ gbé bá kó rò dáadáa o a finish pa àwọn ọ̀rẹ́ ikú tó nǹkan tó bá tọrọ ní ògbó jẹ́ wèrè tó bá gbé bíbélì ẹ̀ lé lórí Psalm 51 máa yọ fáàsì kan kì í ṣe mi ọmọ Nàìjíríà máa sọ fún pé ẹ̀fọ́ Barcelona ẹ̀fúrúgbó sọ̀rọ̀ bóyá bíbélì ń ṣiṣẹ́ tàbí kò ṣiṣẹ́ tó bá dé èmi wọ́n lè sọ pé mo gbé nǹkan sẹ́nu bó ṣe ń ṣe nìyẹn torí Jésù Kristi kó tó ti ṣe ìyanu ó máa rúbọ sọ́lọ́run gbogbo àwọn jíṣẹ́ Ọlọ́run tó ń ṣiṣẹ́ ìyanu ó máa rúbọ sọ́lọ́run ọ̀rọ̀ ni kì í ṣe ìyanu tó ṣẹlẹ̀ nǹkan tó bẹ sọ tó bá dára ẹ̀ lójú pé bíbélì kì í pààyàn tàbí fèèkì ni ẹni kó lọ bíbélì ẹ̀ sórí kí wá sọ fún ọmọ Nàìjíríà kó dẹ̀ lọ tí wọ́n bá ti fẹ́ sọ̀rọ̀ sọ fún bó jẹ́ òdèrè lè ná máa sísí bó jẹ́ ṣọ́ọ̀ṣì ẹ̀ kó dẹ̀ ná pósí ẹ̀ sílẹ̀ wọ́n mú jà á ti fà wọ́n bẹ́ẹ̀ rúbọ mo ti fún àwọn èèyàn tó náà babaláwo kan náà ní èpè náà ń lò ní ṣọ́ọ̀ṣì ìyẹn wá ló má dàdí kan tó bá ní má dàdí kan tàbí ó lọ jẹ má dàdí kan lọ jẹ gbogbo ẹgbẹ̀pẹ̀ dànù nígbà tó máa ṣe tó lo má dàdí kan yẹn pé òun ò lè kú ọmọ ẹ̀ kú láàárọ̀ ìyàwó ẹ̀ kú lọ́sàn-án gbàdó dalẹ́ ó kú ọjọ́ kan náà mẹ́ta kú. tó ní kò sí ọ̀kan ní báíbù. bẹ́ẹ̀ mo sọ fún àwọn ẹgbẹ́ ṣọ́ọ̀ṣì kalẹ̀ ní àwọn ọmọ mi kò jẹ́ kó gbádùn ṣọ́ọ̀ṣì yẹn wọ́n á di àwọn bẹ̀. oríṣiríṣi ló máa gbé ẹbọ ló máa dà wọ́n lórí ìrà túnbẹ̀ náà ọ̀rẹ́ bá mu ní ẹ̀yìn wọ̀nyí ẹ lọ fi rúbọ sọ́lọ́run akérólà ńkọ́ tó wà ń padà ńgbà yẹn ẹ̀bàrúwá nígbà táwọn ọmọ mi tó ń dá ṣọ́ọ̀ṣì sílẹ̀ takérólà bá ti dẹ ẹyẹ lé báyìí èrò níwá ṣọ́ọ̀ṣì mọ́ ẹ̀rọ a máa kú ní olóhùn pẹlẹ́dà ńgbà yẹn ní bàrúwá inside olóhùn pẹlẹ́dà ó jáde ní tẹlifíṣàn ńgbà yẹn àwọn ọkọ lóyún ò tí ì jáde nígbà takérólà ti ń jáde ọmọ Adó Èkìtì lọ wá sọ fún mi ní ká fi sílẹ̀ jẹ́ takérólà ṣe tiẹ̀ náà o tó bá ti dẹ ẹyẹ lé báyìí ní lẹ́nu kan ṣọ́ọ̀ṣì mọ́ èrò wọn tó ń bẹ̀ ni tẹ́gbọ́n mọ́ ibà ọjọ́ táwọn ọmọ mi mọ tó máa fi rúbọ báyìí wọ́n fi rúbọ báyìí nígbà tó máa di alẹ́ báyìí ẹ̀rú bá àwọn ọmọ gan àwọn rọ́bà 17 ló dé ìgbà yìí wọ́n ṣe program ọ̀sẹ̀ kan tó ṣe program kó òun lóògùn olè pé tó bá gbé sílé olè ò ní wọlé àsìkò wọn náà fi rúbọ bọ́n ṣe dé báyìí ló àwọn tó wà ń ṣọ́ọ̀ tó ń ṣiṣọ́ ọ̀run wọn bùn báyìí làwọn rọ́bà ní kí wọ́n dákẹ́ àwọn ọ̀wá báyìí jà ń bí ó yá àwọn kúnlẹ̀ ẹ̀ fún ọ ládùúrà fàtàtà tó ń délé akéwòlà bẹ ògiri ló sábà àwọn ìyàwó ẹ̀ tó dá bọ́ dáadáa ló ń fọ́ wọ́n ti ṣe mí já òun ló bá sá kúrò nígbà wọn wá lọ sí Ẹgbẹ́dá ẹni tó lóhùn gbogbo ẹ̀ wá sọ pé ẹni tó lóhùn lóògùn olè tó lè lọ kámọ́lé